kúrọ̀lẹ́ o àkúṣẹ́ ìní àdúrà yín ó gbà àdúrà tèmi náà ó gbà àní wà bákan náà ọlá bíbí ànábì gbogbo wa ara àánú gbà ó lè jẹ́gbà àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ bá wa wo ètò yìí ẹ má dáa wo ẹ para ilé ẹ pèrò ọ̀nà tẹ ẹ bá wà nínú mọ́tò má dáa wò jáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jáwọn náà kẹ́kọ̀ọ́ mbẹ́ níbi yòówù tẹ ẹ bá wà tẹ ẹ ti ń gbọ́ mi àánú Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín kí la fẹ́ bá wa sọ orúkọ mi ni Lukman ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà gbogbo àwọn àlá ọlọ́kan ọ̀jọ̀kan tẹ́ ń kà àbí nípa ìràwọ̀ èmi tí mò ń kọ́ rè live program yìí wà fún ìwọ tó fẹ́ bi mí léèrè ọ̀rọ̀ ìwọ tó o mọ Yorùbá kà tó o mọ Yorùbá kà dénúdénú dújúdújú ọ wà fún èèyàn bẹ́ẹ̀ ó rí i gbọ́ yóò sì wúlò fún un. kí ni pàtàkì ọ̀rọ̀ wa tòní? ìdènà ògo ẹ̀dá. ìdènà ògo ẹ̀dá. kí ni wọ́n ń pè ní ògo? ìràwọ̀ ní jògò. ẹni ìràwọ̀ ẹ bá tàn òun lògo rẹ̀ tàn. ẹni ayé ọba mọ̀ tó kìkì rẹ̀ ọ̀kàn ìràwọ̀ rẹ̀ ọ̀tàn. gbogbo bí tẹ́ tí ń wò mí Ọlọ́run yóò dáwọ́ lé yín ògo yín yóò tàn. ọ̀nà wo ni ògo ẹ̀dá fi ń tàn? ọ̀nà wo ni ògo ẹ̀dá ni ìdènà fi ń ba? gbogbo ẹni tó wálé ayé lọ́mọ ológo. nínú òwe àwọn àgbàlagbà wọ́n ní Ọlọ́run ọ̀dá ẹnìkan kó má ní láárí ènìyàn ni ò jẹ́. ọ̀sán tí èso lógo Yorùbá ní ń farí mi yọ̀dàn bíi tàlí bí àlí ti yan rí tiẹ̀ kọ́ nìwọ̀n yan tiẹ̀. Ọlọ́run ọba làkọ́kọ́ nínú ohun gbogbo. ọ gbọ́dọ̀ sọ pé àdúrà gbígbà sú ọ Ọlọ́run má jẹ́ àgbàgbà tí àdúrà. ipa tí àdúrà ń ṣe nínú ayé ọmọ ẹ̀dá ènìyàn kì í ṣe kékeré. tàṣátòru a gbọ́dọ̀ fi gbogbo òru ọjọ́ wa sùn. a gbọ́dọ̀ jẹ́ aládùúà. a gbọ́dọ̀ jẹ́ kí ni mo pè é aládùúà. now ẹni tó bá ti wá fi àdúrà lẹ̀ tí kì í ṣe é òun náà lè béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ọba kó tètè rí gbà. àwọn èèyàn tiẹ̀ ti wá pín. hello. wa alaikum salaam. báwo ni. ẹgbẹ́ gbọ́dọ̀. yà. ọmọbìnrin ó ní ọ̀kan lọ sọ fún ìṣẹ̀lẹ̀ mi lọ́wọ́ náà. ọyá mò ń gbọ́. ìṣẹ̀lẹ̀ rẹ̀ ó ń bà mí lórí ẹgbẹ́ òṣìṣẹ́ ọkọ̀ fún ìṣẹ̀lẹ̀. naam. bọ́ bí èmi orí pé ní àfihàn yẹn. ok. wọ́n máa gbé èmi àti Mariam
Okay. A lọ sílẹ̀ kan tó o. Kátà ń sọ̀rọ̀. Ó kọ́ jẹ́ kọ́nà ni lẹ́kọ̀ọ́ ni pé ìjà lórí ọ̀rọ̀. Ìjì. Okay. Bí àwọn akiri ọdún wá yá lítà ìgbẹ́dọ́ wá gbé padà wá. Ọlọ́run gbé padà. Credit tán. Ìjọ tẹ́lẹ̀mí ọba ṣàdúrà tí wọ́n bá rí i pé tàràwí ń bọ̀ àwẹ̀ dé wọ́n sáré lọ ra tẹ̀sùbá àbíjọ New Year wọ́n làwọn ń lọ chọ́ọ̀chì wọ́n ní special prayer chọ́ọ̀chì tó ọba wọn fìdá mẹ́wàá síbẹ̀ rí rárá chọ́ọ̀chì tó sì fáìn jù lẹ́yìn máa wá kiri. àbí ń jọ ẹlòmíì bá gbọ́ pé hello. Wàlékùm sàlám. Ó ní kí ọdún wá yá kí yẹn ìwé ó sì gbé padà wá. Ok. Tí ọdún wá gbé padà báyẹn dákọ̀ ní pé ó fẹ́ẹ́ sọ̀rọ̀ mo ti rí àwọn kan wọ́n ṣàánú àwọn èèyàn lẹ́yìn lẹ́mọ́lẹ́mọ́lẹ́mọ́lẹ́mọ́lẹ́ tó fi dáhùn sí táà ti wà nù ẹ̀mí àti ẹ̀yà wà nù bára kan tó wà sáà à ń lọ títí tó ṣe lájú nìyẹn. Ṣé wọ́n ti kásùbà àtàn kó tó lárú àláyà àbí lẹ́yìn bàtà kásùbà àtàn tó sùn lọ́lá àláyè? Tọ́gbẹ́ fún àtúbà ni o. Ok ọ̀dà. Tọ́gbẹ́ kásùbà. Àlá tí ọ̀dà ni àláyè àmọ́ má káyà kankan sókè. Aláwọ̀ alimu bí àdá ìkún akàfábìláì wàléyà akàfábìláì nàṣírọ̀ àdúrà ní kò ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní pé fún mi níbi 45 minutes sí kò pè mí padà àdúrà ló ṣe ó sì ṣe sàárà ọ̀tán kò sí nǹkan kan ọfọkànrin balẹ̀ ṣùgbọ́n ìkìlọ̀ wà ńbẹ̀ àlá tó ní kìlọ̀ náà. All right. Now. Ṣé ẹlòmíì bá gbọ́ pé èèyàn kú wọ́n sáré máa ṣàdúrà torí káwọn náà má bàa kú tí wọ́n bá rí wípé àwọn ń ṣẹ̀gzáàmù ní sùkúù wọn ò fẹ́ fẹ́ẹ̀lì yóò sáré máa ṣàdúrà tó bá ń dupò òṣèlú torí pé ó fẹ́ káwọn èèyàn ó tò lẹ́yìn òun kí wọ́n dìbò fóun wọ́n ti ń sá lọ chọ́ọ̀chì wọ́n máa sá lọ mọ́sálásí ọlọ́run èsọba tá a tán ó lè tan ọlọ́run pọ̀ bá yà tan ara rẹ̀ jẹ lókù ọlọ́run ti mọ bí quality kálukú wá ṣe mọ́ níwájú òun ní sí san ẹ̀san oore fún kálukú ẹ̀yin ìyá wa ẹ̀yẹ fìjojúmọ́ ṣépè fọmọ ẹ má bí ọmọ ní ìbí pé mo bí dàálẹ̀ mo dúpẹ́ fún ọlọ́run fún oore kan tó ṣe fún mi ní àárọ̀ yìí oore náà mo dúpẹ́ dáadáa ni lára àwọn kọ́sítọ́mà mi kan Ìbàdàn lọ́wọ́ ó pè mí ní bí ọwọ́ aago 11 alẹ́ àná mo rí i pé ohùn rẹ̀ kò clear dáadáa mọ́ kí ló ṣẹlẹ̀ ó ní ọmọ òun o àwọn ní kó lọ ilé kéwú ṣùgbọ́n fẹ́rẹ̀ díẹ̀ ọmọ yìí ò fẹ́ lọ àwọn sábà gidi tì sọ́nà pé kó lọ táìmù tó yẹ kó dé kò dé àti ajé àfa ọmọ yìí wálé kéwú látara wọn làwọn ò rí o ẹ rí kíni kò sí station tí wọn ò dé
hospital tí wọ́n wọ̀ wọn ò rí ọmọ 13 years wọ́n ti dààmú èmi gan tó wá pè é àìsàn ọlọ́run náà láàtú pé a pè pẹ̀lú ọkàn mímọ́ yóò sì dá a lóhùn ìwọ náà wàá wà nínú ìgbàgbọ́ má ṣẹbọ kankan wà nínú ìgbàgbọ́ bó ṣe wà yẹn ó yá lọ ṣàlùwàlá kó mú tẹ̀sùbá rẹ̀ máa porúkọ ọlọ́run ọba báyìí àwa náà bẹ̀rẹ̀ àdúrà àtàwọn ẹlẹ́yà ń bí alhamdulilayi abẹ́lọ́hún lórí ẹ̀ mọ́jú èmi ń wo fóònù mi pé jẹ́ ń pe arábìnrin yìí pé kí lẹ gbọ́ kọ́ọ̀lù tiẹ̀ wọlé aláàjì àdúrà tẹ ní kó wọn máa ṣe lánàá tẹ̀sí lóhun ọlọ́kàn ìgbàgbọ́ wọ́n mú ọmọ òun wá báwọn nù lé ni ẹ gbádùn mi wọ́n mú ọmọ òun wá báwọn nínú ilé ọmọ ní bóun ṣe jáde tóun ń lọ àwọn kan búlọ́ọ̀kì òun mọ́lẹ̀ wọ́n gbébọn sí òun lẹ́gbẹ̀ẹ́ wọ́n gbé òun ọkọ̀ wọ́n gbé láti géètì Adégbàyí ni wọ́n tó rí ọmọ Adégbàyí ni wọ́n tó rí ọmọ ẹ̀yin òǹbí ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ má fa àwọn ọmọ yín ta fàlà ẹ máa mójútó wọn ẹ má ṣe wọn ní mo ti ran ọmọ ran rárá àtàgbàlagbà àtọmọdé Ọlọ́run ní sọ wa o fàlàwọ̀ káírò àfìsọ́ àwọn àrà àmọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run lọ́ba tí ń sọ gbogbo wa o ìsọ Ọlọ́run ní kó lára gbogbo wa o kí ni wàhálà ẹ̀yìn àfipáwówó yìí bọ́gẹ́rì èèyàn ò lè lówó yàyà wèrè ni bó lè rí ibú babaláwo kan sì ní ọlọ́gọ́wẹ́ ẹ̀ẹ́jọ ya wèrè ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ bó má fi ṣoògùn fún òlè lówó fún 10 years gbogbo ohun tó bá fi kọjú ẹ̀jọ̀ dòkú ni kí ló dé ẹ má ní àwọn ẹni ẹlẹ́ni ẹ má ní wọn lára mọ́ inú fún àyàfó làwọn fi ń gbélé ayé báyìí nísìn èèyàn ò lè sùn pọ́pọ́ òun fún dúró irun èèyàn ò lè rìn kọ́pọ́ wọ mọ́tò tó wọ̀ kí ló dé àwọn èèyàn gbà fún àgbọ́mọ́ wọn ò gbóníṣègùn gbọ́ wọn ò gba pásítọ̀ gbọ́ tàlàwà fẹ́ gbàgbọ́ ẹ sì lè bá afá kan jẹ́ ara yín lẹ yá bàjẹ́ àtorúkọ yín àtorúkọ ọ̀ràn yín tọ́lẹ́ ní ta bá pè ní àfá èèyàn tí ń jí sí Ọlọ́run ni tá a sì gbọ́dọ̀ bá nǹkan bú lọ́wọ́ rẹ̀ gbogbo èyí táwa sọ fún yín nínú gúrùpù yìí a fi ń tú àwọn kẹ̀tẹ́kẹ̀tẹ́ àwọn kankan tó ti lọ́mọ ẹ̀sìn tó yẹ pé ó ti dàgbà gbọ́rú tọ́pọ̀lọpọ̀ ò mọ ojútùú ẹ̀ mọ́ òun là ń dọ́gbọ́n yẹn nàná ẹ̀ tá a bá lo àwòrán mi ó máa ń dismay mind ẹlòmíì tẹ́lómi bá padà yọjú sí mi tí wọ́n dọ́dọ̀ mi gangan ẹlòmíì máa ń lérò pé báyà mo tó òrìṣà kan àbí mo tó kíní kan pé bákan wá báwo ló ṣe é mọ̀ erémọdé ni gbogbo wọn yẹn Ọlọ́run lọ́ba tá a gbójúlé òun sì lọ́ba tá a gbára lé ìdènà ògo ká lọ bí program tá a fẹ́ ṣe lásìkò ìdènà ògo ẹ̀dá àkọ́kọ́ má rẹpẹ̀tì àdúrà dúnímọ̀ Ọlọ́run ọba ní bíbẹ̀ ìwọ tó fẹ́ tètè débi àṣeyọrí tó fẹ́ kó gòrí ó tètè búyọ yọ ìgbéraga kó nú rìn àjò rẹ ẹni ó ní ìgbéraga ìráàánú gbà o ò lè ráàánú gbà kí oníràwọ̀ ògo kọ́ máa tàn kọ́ máa rẹ̀ gbẹ̀rí fúnra ara rẹ lọ́wọ́ máa fọwọ́ já blessing ẹ̀ dànù ìgbà tó o bá ní ìgbéraga tí nǹkan kan bá fẹ́ ṣe ọ́ tàbí nǹkan bá ń ṣe ọ́ tó jẹ́ pé o sì mọ ohun tó yẹ kó o lò sí àwọn tó o sì fojú bíntín tó ní wọ́n kéré sí ọ tó jẹ́ pé àwọn ni wọ́n lè gbọ́ ọ kalẹ̀ wọn ò ní sọ fún ọ wọn ò ní sọ fún ọ wọn á ní ń gbọ́ jẹ́ pé gbogbo ẹ̀ lẹ́ pé lẹ́mọ̀ bàbá sọ yẹ lẹ́yìn lẹ́mọ̀ bàbá sọ tọ̀wọ́n lẹ́yìn lẹ́mọ̀ ẹnìkan mọ̀ tán
kò sẹ́ni tó mọ̀ tán ọlọ́run nìkan lọ́ba alámọ̀ tán yọ ìgbéraga kúrò nínú ìrìn àjò rẹ tó bá ń wọ́kọ rẹ má fi ìgbéraga kún ìrìn àjò rẹ ẹ ò rí mi ni ọ̀rọ̀ mọ́ ni àwa rèé èmi I'm a graduate I'm a blessing I'm a technical I'm a technical èèbó ni wọ́n ń pè lóríire ni inú rí ọ̀pápọ̀ mọ́ oríire oríire ò sì papọ̀ mọ́nú rẹ kọ́ ọmọwé òpin oṣù oríire kọ́ lọ àbúrọ̀dù kọ́ gba gbogbo pálí yìí òpin ẹlòmíì lè má tí wọ́n máa yọ búlọ́ọ̀kì tí wọ́n máa ta búrẹ́dì tí wọ́n máa tata tí ó sì dáa fún jù ẹ lọ yọ gbà ọ́ lákọ̀wé náà wọ́n máa bá a kọ̀wé àní èèyàn mélòó lọ́ra ta lónìí àwọn èèyàn 1 million ni ọ̀yà o ti kọ́ wọ́n èlò ẹ̀ pa 10 billion wá fún mi yóò fún ọ sálárì tiẹ̀ ni yọ ìgbéraga kúrò nínú ìrìn àjò rẹ tó bá fẹ́ láṣeyọrí ìgbéraga kì í jẹ́ kẹ́dà ọ̀rá àánú gbà tó bá ṣègbéraga sọ́lọ́run gan ọlọ́run ò ní síjú àánú wọ̀ bí àbádé yà ti kọjá ká máa ṣàdúrà lẹ́nu tiẹ̀ ni o èyí sẹ́nu èmi o àdúrà lèmi ṣe bí àbádé àní táìmù àwọn ò ní táìmù pa á máa ṣàdúrà kan tó a bá ṣàdúrà ta ló kí ló fẹ́ ṣe ọ máa pọ̀fọ̀ your love is killing me àìṣègbéraga sọ́lọ́run délé èèyàn ìtẹríba yìí jẹ́ kéèyàn ó tètè ráàánú gbà tí o bá fẹ́ gba ọgbọ́n lọ́dọ̀ àwọn àgbàlagbà tó bá fẹ́ gba ọgbọ́n ní bí 20 ọdún sẹ́yìn ìgbà tá à ń rin àwọn ìrìn ẹlòmíì a lè bá a dáko tá a bá a dá oko torí pa a fẹ́ gba ọgbọ́n ọwọ́ rẹ̀ kọ́kọ́ wa a bá a dáko a bá a ro kódà ó lè má tó fún wa yìí nítorí ẹ̀ bínú sí màá tún jẹ́ pẹ́ ń tún padà lọ a tún ra aṣọ fún mo ta wá ń wá lọ a lè má rí lọ́dọ̀ rẹ̀ tó yẹ pé ẹsẹ̀ bàtà wa méjì láti padà rí ìyà ẹ̀kọ́ nìyẹn bàbá àti tèmi njọ́ tó bá wù ní kọ́ mi njọ́ tí ọba ní wù kò ní kọ́ mi àṣẹ ń sọ àsìkò ni tó fẹ́ pọ̀ gbogbo tinú rẹ̀ dálẹ̀ fún mi àṣọ ní táìmù èmi ò mọ̀ ó ní oògùn kan tí bàbá wa máa ṣe fún yẹn iṣẹ́ wọn máa ń ṣiṣẹ́ yẹn fáwọn èèyàn àwọn èèyàn máa ń rọ́ọ̀sì wọn lórí ẹ̀ ọjọ́ ojú ọ̀nà ìtọ́jú ara ó ń dènà mágùn inú rún ni jẹ̀dí ni igbá kan ni oríṣiríṣi iṣẹ́ bẹ́ẹ̀ ló ń ṣe. hello. hello ẹ kúrọ̀ lẹ́ mà. ẹ rà máa o. ṣáà ní ọ̀dà àfáàsù kọ́ mi. bẹ́ẹ̀ni Lukmanu. bẹ́ẹ̀ni. a ti pa lórí Facebook ni. all right ma. máa rí pàtẹ ẹgbẹ́ tó dání ó ṣe ní kí n pè é wò. all right ma. kí ló ṣẹlẹ̀. tó kẹ́ bá wọ́n ní ìrìn àjò tó ṣe lọ mi mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe é tó kàn ní try nọ́mbà ìwé bóyá lọ ṣá. tí mo bá ń bá àwọn èèyàn wò ó ní láìfù lórí Facebook free ọ̀tọ̀ nìyẹn ìyẹn kì í sì kún tó kò ní kún wọn bá ní adẹ ti ṣe yẹn ti pẹ́ ṣùgbọ́n ẹ fẹ́ wò ní privacy owó lẹ́ẹ̀ fi wò 2000 ẹ̀ lówó consultation tí agbára yín bá ka kò sì jẹ́ nìyẹn 2000 tí ò di ẹ wá sọ́fíìsì mi o ọjọ́ orí fóònù mi o 2000 naira ni salamu alaikum agbára bá ka. kódà bẹ́ẹ̀ mú 19 wá mi nígbà 2000 naira ni torí òótọ́ ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ mi sì ń parọ́ fún yẹn bó ṣe jẹ́ nìyẹn mà. ọ̀bẹ náà kì í gbowó ni pé kò kì í náà wá lówó. báyà ẹ̀ ká dáadáa báyà ẹ̀ ká kí ni ẹ̀ ká dáadáa. bàbá fún mi 2000 sí ẹ̀ṣẹ̀ máa bá wa ṣe. tẹ́ ẹ bá san mi ní sèé. kí lè yá wà lẹ́nu àjẹsà àkáǹtì mi. ẹ lọ add mi ní WhatsApp. ok kí ni nọ́mbà WhatsApp mi. 080. ǹbẹ̀ ẹ ṣe. 080
890 00890 38 Tawawa 38 38. 658. Okay, yẹn ni mo tó wà lórí kíní náà sí. Tẹ́ bá ti àdìẹ so Okay. ẹ sọ pé yín lẹ bá mi sọ̀rọ̀ ẹ wá fún mi níbi 45 minutes sí màá respond sí i. Okay. All right. Màá bá yín wò tí ó tẹ́ yín lọ́rùn fínífíní bó ṣe jẹ́ Okay, nìyẹn. mo ti bẹ̀rẹ̀. Àdúrà ó gbà ó. Àmì o. Yes ma. Oya. Ẹ̀yin tí à ń wò mí ṣé wàá rí àṣírí lọ́dọ̀ bàbá tó bí mi bó mo ṣe fẹ́ gẹ́ẹ̀tì kínní yìí o mo farabalẹ̀ wò bí wọ́n ṣe máa ń ṣe àṣé wọn ò parí ẹ̀ ohun tí bàbá fi jọmọ lọ níbi hàn wá òru ni bàbá wa máa parí iṣẹ́ yìí àṣé káwọn ọmọ má bàa rí ni pálọ̀ wọn rèé yàrá tèmi rèé ó wá di ọjọ́ kan mo ti sọ wọn dáadáa kó tiẹ̀ tó dijọ́ yẹn mo kó èlò rẹ̀ kalẹ̀ mo wá kọjú ọlọ sí wọn mo wá ń gun wọ́n wá ń wò mí báyìí wọ́n wá ń wò mí báyìí wọ́n ń wò mí wọ́n bá wò mí díẹ̀ wọ́n sọjú nù tó bá wò mí díẹ̀ wọ́n sọjú nù kódà wọn ò fi bẹ́ẹ̀ wọ́n fi mí dáhùn àlejò wọn lóhùn ni wọn ò pé wọn ò pé mo lo oògùn yìí kò ṣiṣẹ́ kí láà wá dé ojú bí ọ̀sẹ̀ tó tẹ̀lé wọ́n ti bẹ́ẹ̀ ṣiṣẹ́ yẹn nìyẹn wọ́n wá ń sọ wọn mo paná pásẹ́jì mo wá lẹ̀kẹ̀ ilẹ̀kùn pásẹ́jì mo wá ń yọjú wọ́n ṣe gbé láńtà tí wọ́n ń lọ síbi ìdí àrò kínní yẹn àṣé nǹkan tó kù la ilaha illallah muhammadu rasulullah àgbàlagbà gbọ́njọmọdé lọ lóòótọ́ àṣé bàbá yìí ti òun ní ń gún ní sójú mi níbi bí kọ́ọ̀kú bí ọ̀túnla tí ó ṣiṣẹ́ yẹn tó ti dì yẹn pamọ́ ẹ̀kọ́ kìíní yẹn ń bẹ́ ń kùn mí lè sọ jáde báyìí ọwọ́ á da kìíní yẹn sí lórí iná wá rò ó bò padà ọwọ́ á lọ sùn padà ọ̀dà báyìí bó ṣe dijọ́ kejì lèmi náà ń bá tún bẹ̀rẹ̀ èmi ò jẹ́ tèmi ó dòru ìwọ̀n tó dà sí sójú rẹ̀ mélòó ọmọdé ó lè mo ṣe gé ènìyàn mọ́ lọ́wọ́ rẹ̀ létà wọ́n wá ṣẹ̀ṣẹ̀ fún mi ní kẹ̀tẹ́ kódà oríṣi rẹ̀ tí wọ́n fún mi ó lé lógún ó ní èèyàn gbọ́dọ̀ ní tẹríba tó bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run wo obìnrin tó fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọkọ ẹ̀ ọmọ tó fẹ́ lálùbáríkà tó fẹ́ láṣeyọrí tẹríba fún ìyá rẹ̀ kí wọ́n ṣàdúrà fún ọ kógòrí ó fi lè ṣiṣẹ́ ìwọ obìnrin tó lọ́kọ torí pọ́kọ rẹ̀ ọ̀kàwé ìwọ sì kàwé ọkọ rẹ̀ tí ọ̀kàwé ṣùgbọ́n ń rí ṣe ọ wá torí pé kọ̀kàwé òun máa tìrìtì òun rẹ̀ jẹ tó o bá fagídí kọ́ ọ lẹ̀ yóò rí ẹni tó bẹ́tà jù ọ lọ ọ tẹ̀ padà gé kàbámọ̀ ọ padà gé jẹ ìtẹríba lọ́dọ̀ ọ̀gá ẹni yìí jẹ́ kọ́mọ ọṣẹ́ kó ní àṣeyọrí kó sì ní ògo kógo rèé ó sì tàn. ìtẹríba yìí jẹ́ kéèyàn ní àṣeyọrí ọ̀rọ̀ ògùn kọ́ leléyìí òyí tá à ń sọ yìí ètí kọ̀ ìkan wòlíì kan kọ̀ọ̀kan àfáà kan ọ̀rọ̀ ìwọ àtọlọ́run lọ̀rọ̀ tá à ń sọ yìí ìtẹríba yìí jẹ́ kéèyàn láṣeyọrí téèyàn bá wà nínú ìdààmú tí ìdààmú yẹn pọ̀ kódà kọ́ ọ má ro oúnjẹ jẹ kọ́ ọ má ṣe dáadáa mọ́mí ẹ̀jẹ̀ ń bá yín gbé ṣe báyìí anabi Muhammad sallallahu alayhi wa sallam ìtẹríba ló jẹ́ kó láṣeyọrí ìtẹríba ó jẹ́ kí anabi ò ní àṣeyọrí ìyá kan rúgi bọ̀ ní ọjọ́ kan anabi Muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ gba igi yìí lórí ìyá yìí ó bá ìyá yìí rú délé ìyá arúgbó ìyá yìí wá ní ìwọ ọmọ yìí jẹ́ oore tó ṣe fún mi yìí wá jẹ́ ń gbà ọ́ nímọ̀ràn kan ọmọ kan ń bẹ ń gbòòrò ń dà lúrú o mọ̀ọ́mọ̀ ni wọ́n ń pe má gbọ́ ohun tí ń wí o
torí ọmọ dáadáa tó jẹ́ ni o má gbọ́ nǹkan tí ń sọ o. Ànábì ní ìyá ẹ mọ́mọ́ ọ̀hún ó lóun ọ̀mọ́ o ṣùgbọ́n ń dà lúrú ń pé wọ́n gbọ́ lọ́ngbọ́ wọ́n lọ́mọ tí ò dáa ni ọmọ tí ò sallallahu torí nẹ́tíwọ́ọ̀kì yẹn fẹ́ máa ṣe bálabàla. Ànábì wá jẹ́ òye pé màmá èmi lẹni náà. Kí ló wí? Èmi lẹni náà. Ibi wọn á lọ ọ̀dà ibi wọn lọ ọmọ burúkú ni ó ìyá ìgbà Islam. Bẹ́ẹ̀ náà ni ọmọ tó bá fẹ́ ní àṣeyọrí ìwọ obìnrin tó fẹ́ rí ọmọ gidi bí tí ọmọ rẹ tí ó rí ṣe lójú ẹ̀mí rẹ ṣe dáadáa sọ́kọ rẹ máa lo ìfẹ́ ẹnu fún ọkọ rẹ wàá rí pé gbogbo ọmọ tí ó jáde lára rẹ ọmọ àlùbáríkà ni. Ayé lọ́dọ̀ ayé jìbìtì báwọn àgbàlagbà bá fẹ́ fún àwa ní nǹkan látijọ́ tí wọ́n bá wá àwọn àgbà àṣègùn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ bàbá àti tèmi torí níjọ́ bàbá tèmi ó kú tọ́lọ́hún fẹ́ gba ẹ̀mí lára rẹ̀ níjọ́ yẹn ló gba Islam. Bàbá tó bí mi níjọ́ tí ó kú gẹ́lẹ́ báyìí ló gba Islam. Àwọn alìsùnní ló sin bàbá mi àwọn alìsùnnà ló sin bàbá tèmi. Ó wí kálímọ̀ àwọn orin ọ̀kọ́lẹ̀ ó rí wí dáadáa ó rí wí wọ́n dẹ̀ rìkọ́dì. Ó ní mo gbà ibẹ̀ ń kọ́ là ń lọ lónìí ìyẹn sì dijọ́ mi níjọ́ tí ń bá sọ wú àmà ẹ̀ níjọ́ mo fẹ́ sọ ìtàn ara mi tó ìpẹ́ bí mo ṣe sọ ọ́ lẹ́nu fún yín ẹ wàá lọ wádìí ẹ̀ lágboolé tí wọ́n ti bí mi ó dijọ́ yẹn. Kí ni mo fẹ́ fàyọ fún yín tí ẹ bá fẹ́ gba nǹkan ẹ tẹ̀ kọ́kọ́rọ́ bàbá ẹ dákun tọrọ bá rí báyìí bàbá ṣe é báyìí tá a mú báyìí tá a ṣe báyìí ní òrì yóò sì rí bẹ́ẹ̀. Àmọ́ kò sí gbogbo oògùn táwọn èèyàn ń kọ́ kí àwọn oògùn agbélẹ̀rọ lọ́pọ̀ aláǹgbá ń ṣàkiri fún gbogbo àwọn èèyàn nísìn torí pé gbogbo aláǹgbá tó wà ń gbòòrò làwọn èèyàn ti fẹ́ pàjẹ́ tán wọ́n ní aláǹgbá 7 kọ̀ǹkọ̀ 6 ẹ̀kíní kan 15 nǹkan wọ́n bá ṣẹ̀ṣẹ̀ náà ẹ̀bù ni irọ́ ni kò dáhùn. Ṣé tí èèyàn bá gẹ́rí èèyàn kò lè rí ṣe ni tọ́ ọ bá gọ́wọ́ òkú ò lè rí ṣe irọ́ ni ṣé bí mùsùlùmí ni ọ́ Ànábì ti júwe fún wa náfìlà ń bẹ alukurani ń bẹ kalukurani súrà yòówù ní kọ́ọ̀kà Ọlọ́run fàìsà wàràkìtà fàìsà wà láàárọ̀ bí kàfàrí ó lè bẹ Ọlọ́run kó béèrè fún nǹkan kó má ṣe fún wàláhì yóò ṣe tó gun àbá pọ̀ onípọ̀mọ ológun ọmọdébi ti ń lọ ogun lọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ ológun ni òfin bí débi ti ń lọ. Àmọ̀jù kìí jẹ́ kéèyàn ọ̀rá láàánú tí wọ́n bá sọ fún èmi náà mọ̀ ọ́ wọ́n bá sọ tán èmi náà mọ̀ ọ́ wọ́n bá sọ èmi náà mọ̀ ẹ̀yìnrọ̀ ẹnìkan yìí mọ̀ ọ́ tán ẹnìkan kìí ṣe kíni ẹnìkan kìí mọ̀ ọ́ tán. Mo lọ ibì kan ní ọdún kan mo wá rí arákùnrin kan mo fún ní nǹkan kan ó ní sí aráàlú yìí ni mo láràlú yìí kọ́ lèmi èmi kàn ń lọ àgbàlá mo ń lọ tọ́lẹ́ẹ̀tì ni ṣùgbọ́n mo rí i pé ẹni ìdí kìíní ibẹ̀ ṣe ń ó ní bẹ́ẹ̀ bá ń bọ̀ wá ẹ dákun ẹ yà èmi bá yà nígbà tí n padà mo bá yà mo sí fìlà mi mo kì í bá kù mo lùsì dírẹ́sì mi ǹjẹ́ kọ́ mọ ọbẹ̀ mi náà ṣe rí ó lóore wo lòun lè ṣe fún yín oore tẹ́ ẹ lè ṣe fún mi oore mo ní ẹ kọ́ mi ní nǹkan àrùn ẹyọ kan tó bá da yín lójú ìfẹ́ òṣòlẹ̀ ìfẹ́ yọnu ìfẹ́ nǹkan kan
béèyàn bá yọ́nú sí mi bọ́lọ́run bá ti yọ́nú sí mi ó ti tán ẹ gbọ́ béèyàn bá yọ́nú sí ọ tọ́lọ́run bá ti yọ́nú sí ó ti tán mo ní oògùn àrùn tó da yín lójú òun ni kẹ́kọ̀ọ́ ọ̀lẹ́ ní lè ṣe é mo ní ẹjẹ ń gbọ́ mo ní sódà là á fi ṣe é mo ní sódà yọ ọ̀yà yín lẹ́nu mo ní ẹjẹ ń gbọ́ iṣẹ́ tí mo wí yìí dákùnrin yìí fún mi yìí òun ló gbé mi dé Àbújá bí n kọ́kọ́ dé Àbújá láyé mi iṣẹ́ yẹn ló gbé mi débẹ̀ ọba kan mo ṣe mo sì fún un lówó ní ẹ ṣé mo dúpẹ́ o bá lọ dán o táìmù ìgbà tí Ọbásanjọ́ fi wà ní ààrẹ tó jẹ ààrẹ PDP nígbà tó fi jẹ ààrẹ yẹn ẹni tó wá jẹ́ lára àwọn sẹ́kẹ́tírì igbákejì rẹ̀ ìní dákọ rẹ̀ arábìnrin yẹn ọ̀rọ̀ mọ bí ó ti wà ní ọ̀kan for past 20 years owó ń bẹ kò sí tẹ́sì tí wọn ò ti ṣe kò sí ohun tí wọn ò ti lò ọlọ́run má lè oògùn yìí ọba alára mu ẹ̀kú sí ń bẹ ṣùgbọ́n ọlọ́run rọ́rọ̀ tí ń sọ yìí ọlọ́run ní kó oògùn yìí ọba alára mu ìgbà yẹn àwọn ọmọ tí máa wá gbà lọ́dọ̀ mi àwọn máa kiri ẹ̀ wọ́n máa àṣeyà arábìnrin yìí tẹ́ bá rí street tí ń gbé làwọn àgbàlagbà máa sọ pé aṣọ ńlá kọ́lé èèyàn ńlá má máa fojú di gbogbo èèyàn ó lè jẹ́ pé ẹni tí Buhari ń gbọ́rọ̀ sí lẹ́nu ẹ lè jọ máa gbádùgbò tó ní mọ́ Buhari bó ṣe wà lásòrò kì yẹn ó lè jẹ́ ẹni tí ń gbọ́rọ̀ sí lẹ́nu ẹ lè jọ máa gbádùgbò kan náà tí ò dẹ̀ ní mọ́ ìyá ìbá wa bá mi pé ẹ dákun àwọn máa ra oògùn kan lọ́wọ́ àwọn ọmọ yín tí ń kiri ẹ dákun ọmọ òun ní oògùn yẹn báwọn lára mu pé ẹni tí ń ṣe oògùn yìí pé sóun lè rí ẹni yẹn gangan náà kí ló dé iṣẹ́ tá a wáyé wá ṣe ni káwọn gbá àyàn kalẹ̀ ń tiwa oúnjẹ bá ti lè wá ọba kàdírẹ́sì ọba kọ́ ọ lé mi lọ́wọ́ wọn lábùjá ni ọ̀dà Àbújá mọ́tò nìṣó wọn bá lọ́njọ́ náà lọ́hùn àwa ṣẹ̀ṣẹ̀ mo ṣiṣẹ́ yẹn fún mo tún ṣe àwọn ọṣẹ́ míì fún adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run oyún tó ní ìbejì léèbí ìbejì ló fi bí ìtẹríba yìí máa jẹ́ kéèyàn ra àánú gbà tó bá wà níbi iṣẹ́ tọ́gá rẹ̀ bá ń hùwà ìdá sí ọ kódà kó máa fi bí pa ọ́ iṣẹ́ tí wọ́n ń kọ́ yẹn ni kò kọjú mọ́ torí sẹ́yìn yóò dirú yóò dìgbà mọ́ ọ lọ́wọ́ yóò di irú yóò dìgbà mọ́ ẹ lọ́wọ́ wàá mọ iṣẹ́ yẹn àlùbáríkà yẹn pọ̀ àlùbáríkà yẹn pọ̀ àlùbáríkà yẹn yọ pọ̀ ojú kòkòrò làwọn ọmọdé òní ń wá kásá ti gun mọ́tò kí wọ́n sá ti pé ilé yìí ó nìkan iṣẹ́ wo ló ṣètò òfin owó ẹ̀ tó fi kọ́ ìtẹríba ìjẹ́ kéèyàn ọ̀rá àánú gbà yìí sì jẹ́ kádùn èèyàn ó tètè gbà ìjẹ́ kọ́lọ́hún ó tètè gbà àdúrà èèyàn gan lọ́dún rẹ̀ ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu báyà àwọn òbí rẹ̀ kìlọ̀ fún ọ má ṣeun báyìí tó bá ṣe bí ó ṣe rí ni irọ́ o àwa gíráduétì àwa tá a kàwé irọ́ o láyé ìhun tó mi ò ṣe ni mi ò ṣe ìlẹ́yìn ìfẹ́ ẹnu làwọn bàbá wa ń pè ní ẹ̀já. sàmú àlékún yá imam ìwọ ni sálàáfíà o sálàáfíà ni àwọn ọmọ mi ń kọ́ báwo ni sí ò sí wàhálà ọlọ́run máa kún wa pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o àwa dáadáa àwa dáadáa àwa dáadáa ara ànúgbà o ara ànúgbà pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o all right all right. ìfẹ́ inú òun làwọn bàbá wa ń pè ní ẹ̀já dídá ẹ̀já dídá ẹ̀já dídá ọlọ́run gan ọ̀fẹ́ ìfẹ́ inú ọlọ́run gbé sí tiẹ̀ kalẹ̀ ìwọ náà lọ tutù tiẹ̀ gbé kalẹ̀ ìfẹ́ inú ni ìfẹ́ inú ni ìfẹ́ inú ìgbéniwọ náà ni
kì í mú ní soríire ìfẹ́ inú kì í jẹ́ kógo ọ̀dàlẹ́ lọ́wọ́ ẹni. tí àwọn èèyàn bá rẹ́ni tó nífẹ̀ẹ́ inú tó bá fẹ́ ṣubú tí wọ́n bá kì í nílọ̀ tí ọba gbọ́ wọ́n yẹ̀bá fún un ni nígbà ọba ṣubú yakata kílẹ̀ wọn nígbà kìlọ̀ fún ọtọ ọ̀gbọ́n kọ́ torí pé onífẹ̀ẹ́ inú ni kò gbọ́ràn òun ló jẹ́ ó ṣubú yakata. Àfarawé a máa dènà ògo, àfarawé máa dènà ògo. Ọlọ́run ọba rí jẹ́ tiẹ̀, ìjọba orílẹ̀-èdè náà rí jẹ́ tiẹ̀. Ibi wọn ní ẹ má mọ oògùn olóró mọ́. Ngbọ́ mú kó dín ìtọ́ lọ ọjà kànga sọ́lọ́run ní ọyọ́ tí ó kú gbé rí ọkàn yìí lásán. Ẹ dákun ẹ má bínú o, international kọ̀ọ̀kan ló wọlé. Eré èèyàn kan yìí ni Ọlọ́run ọba tó ní ká ṣọ́ra fágbèrè, Ọlọ́run ọba tó ní ká jìnnà ságbèrè, Ọlọ́run ò níyàwó tó fẹ́, kò bímọ tó fẹ́, fáǹfààní ara wa kẹ́mi ìwọ ó lè gùn kárọ́ Ọlọ́run ọba sìn. Iṣẹ́ tá a ṣe kalẹ̀ ká dúró jẹ́ kẹ́ni ẹlẹ́ni kọ́ má jẹsẹ́ wa, kẹ́ni ẹlẹ́ni ó sì má gbà ṣe wa ṣe. Àfarawé àfarawé ìwọ tẹ ẹ ṣàgbèrè tẹ́lẹ̀ torí àwọn ọ̀rẹ́ rẹ̀ rí ọ̀pọ̀ pupa wọ́n mọ ọjà ń bẹ lára rẹ̀ náà wọ́n mọ tó pọ́n báyìí owó ni ẹ ò jáwó o bá mú ọ lọ kíní kan beach, bá mú ọ lọ kíní kan club, bá mú ọ lọ kíní kan shrine wàá rówó náà. Àwọn gbé ọ fún ọ̀nàrẹ́bù wèrè kan, àwọn gbé ọ fún kíní kan of báǹkì kan, ọ̀tàrà ẹ jẹ ẹni wọ́n gbé ọ fún o tí mọ̀ bẹ́ni tí ó lò ọ ni. Ẹ̀gbọ́n mo wí bóyá ni wọ́n gbé ọ fún, bóyá ni tí ó lò ọ ni. Ìyẹn ti lòlòkulò tẹ́lẹ̀, ìyẹn bá bọ́ sùn ojú bí ọ̀sẹ̀ mélòó lọ ọ̀tá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́nranwọ̀nran ní àwọn yìí sì ṣe bẹ́ẹ̀. Àwọn òbí ò ní mọbi tó ti wọ́ wá, wọ́n máa ní sickness ni, gbogbo test ayé ni wọ́n ó ṣe, àfarawé tó ṣe àwọn lògologo wọ́n ti lògo ẹ, ayé ò ní lògo yín o, wọn ò ní lo tèmi náà, wọn ò ní lo tàwọn ọmọ yín, wọn ò ní. Arákùnrin tó ń pè mí láti London yìí ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ ṣe sùúrù, ẹ ṣe sùúrù ibi tá a dá dúró náà nì torí pé mo rí i pé mẹ́sẹ̀gì ti pọ̀ rẹpẹtẹ. Ibi tá a dá dúró náà nì a máa tẹ̀síwájú lórí ẹ̀ ní ọ̀la. Àfarawé ó ti kó bá ọ̀pọ̀lọpọ̀, àfarawé lẹ́lòmíì ṣe ló fi pàdánù ọkọ rẹ̀. Bọ́kọ rẹ̀ ọ̀bá tí ìrí ṣe kọjá kọ́ máa fún ọ ní 500 máa gbà á bẹ́ẹ̀, máa gbà á bẹ́ẹ̀ kọ́ máa fàdúrà ran ọkọ rẹ̀ lọ́wọ́. Ìwọ tó ń gba 500 ó padà máa gba 1 million lówó oúnjẹ. Ọkọ rẹ̀ ò sì rówó oúnjẹ fún ọ, ibi ń rẹ̀ bàálé ń ra gàrí sílẹ̀ tẹ́ fi ń tẹ̀bà ọba ti jí láàárọ̀ bọ́ọ̀dì sẹ̀mú ọ̀tẹ̀sẹ̀mú òsì bọ́bẹ̀ ẹ̀gúsí lé lórí ọ̀fà ajẹnulé òfògìlé mọ́lẹ̀. Táwọn ọ̀rẹ́ rẹ̀ bá ń bí ọ́n ta pé lábáyá kí ni wọ́n ń jẹ èmi mi tọkọ mi ti gbé mi lọ sí Oriental láàárọ̀ yìí, àlìsí ànáwó ara àná tó 200,000 wọn náà parọ́ bẹ́ẹ̀ fún wọn kí wọ́n lè sì lẹ́yìn rẹ̀ torí tọ́ ọ̀bá parọ́ bẹ́ẹ̀ fún wọn ò ní jẹ́ ọgbádùn. Wọ́n lè ní kíni wọ́n mọ̀ tó fáyín báyìí àsọkọ̀rí ò tiẹ̀ fún ọ lówó oúnjẹ ìbá. Ọlọ́run yóò wá fún àwọn ẹni yìí ní sùúrù torí pé a ti sọ fún wọn pé wọn ó ṣe sùúrù wọn ò gbọ́. Ọlọ́run yóò wá fún ẹni yìí ní sùúrù. Bọ́dọ̀ bá ń ka yín lára a ní kẹ́ ẹ ṣe sùúrù ká fi parí ètò. Gbogbo ohun tẹ́ ẹ bí mi màá da yín lóhùn rẹ̀. Ẹ ṣe sùúrù, ẹ má pè mọ́, ẹ má pè mọ́, ẹ má pè mọ́, mo fọlọ́run bẹ̀ yín ẹ má pè mọ́, ẹ dákun. Torí pé ojú ti ń ká àwọn èèyàn wa, tó bá di ní àárọ̀ ọ̀la à á ṣe ètò mi
pàápàá ó yẹ ká sọ àwọn àlá kan fún wa ṣùgbọ́n gbà ti rí pé gìrìgìrì àwọn èèyàn yìí kò jẹ́ ká gbádùn báyìí ti wà fún wa lálẹ́ lónìí bóyá bíi 9 so a tún padà wá tààtù wá dá wa lóhùn ṣùgbọ́n ṣe jẹ́ nìyẹn. tó bó ti jẹ́ ni wọ́n sọ fún yín yẹn gbogbo wa ra àánú gbà o agbára náà àdúrà wọ́n gbà èmi ṣòro fún wa. Hello? Yeah. Mo ṣe program lọ́wọ́ tí bá ti parí ẹ̀ máa mẹ́sẹ̀gì ní àbá ilé. Ilé ìwé lọ́kùn máa ń sọ̀rọ̀. Ilé ìwé àdúgbò wọlé kù.
kíkọ́ wọlé kọ́ jókòó. tó ẹ̀yìn yẹn ní bó ṣe rí mi o ìmọ̀ máa fòyí sí lọ àti bọ́ àdúrà wọn gbà ọ ara mi gbà ọ yókù tí dọ̀la ọ sàlámù alaykum warahmatullahi wabarakatuh.